A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li òun ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 21 nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká sí omi mu à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ lápapọ̀, ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí olóyè Olusegun Obasanjo ẹbọra òwú bàbá ti ṣe àpèjúwe ètò ìṣèjọba àwarawa èyí tí a mọ̀ sí democracy ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní Áfíríkà gẹ́gẹ́ bí ohun àjèjì àtẹ́wọ́gbà èyí tá à mọ́wọ́ tá à sì mẹsẹ̀ kó tó di pé àtẹ́wọ́gbà. Ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún tó sọ̀rọ̀ náà nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn níbi ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ètò àti ètò ìjọba àwarawa nílẹ̀ adúláwọ̀ àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ olóyè Olusegun Obasanjo ló ti ṣe àpèjúwe wípé ó jẹ́ nǹkan ìyàlẹ́nu àti nǹkan tí ò dùn mọ́ni rárá o bí ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ bó ti rí lọ́wọ́ báyìí. Ó ní ohun àjèjì èyí tí àwọn òyìnbó èyí tí wọ́n mú wá sí orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ ni tó sì jẹ́ wípé àwọn olórí kan láyé tẹ́lẹ̀ rí ni wọ́n tẹ́wọ́ gba kinní ọ̀hún láì béèrè ìwádìí àti láì béèrè ohun tó jẹ́ o tó sì jẹ́ wípé àwọn ènìyàn péréte tó dàbí ẹni wípé wọ́n la ojú díẹ̀ láyé ojú dúdú ọ̀hún ni wọ́n gba nǹkan náà tí wọ́n kọ̀ jálẹ̀ láti béèrè bí wọ́n ṣe ń ṣe ètò ìṣèjọba àwarawa lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn eléyìí tí wọ́n mú democracy wọ ilẹ̀ adúláwọ̀. Wọ́n ní àwọn ènìyàn péréte ọ̀hún tí wọ́n ti tọ́wọ́ gbà o pẹ̀lú bí wọ́n ṣe kùnà láti béèrè ohun tó jẹ́ àti ohun tó tọ́ àti ọ̀nà tá a gbà láti ṣe ètò ìṣèjọba àwarawa yìí. Ó ló tún wá jẹ́ pé àwọn ènìyàn náà ni wọ́n jẹ́ òṣònú pọ́nbélé o tí wọ́n kọ̀ láti finú hàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ tó jẹ́ wípé oníkálukú wọ́n dá kinní ọ̀hún ṣe àpagbín àpajẹ kó tó di pé ọ̀rọ̀ ètò ìjọba àwarawa nílẹ̀ adúláwọ̀ ó dohun àtẹ́wọ́gbà fún tẹrútọmọ, ṣùgbọ́n tá a mọ ohun tó jẹ́ tá a sì mọ ohun tó tọ́ o. Bákan náà àmọ́ ọ̀nà tí wọ́n gbé gbà eléyìí tó wá di nǹkan tó búrẹ́kẹ́ o tó sì jẹ́ pé gbogbo kinní ọ̀hún oyin ló doríkodò tó polúmukùṣù mọ́ gbogbo àwọn olórí lọ́wọ́ o gẹ́gẹ́ bí Ọbásanjọ́ bó ti sọ̀rọ̀ ọ̀hún nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkúnsímú báyìí ní ìṣètì gángan lórí ọ̀rọ̀ eléyìí tí Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ lórí báwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti dàbàrú ètò ìṣèjọba àwarawa tí kò ní ìtumọ̀ bẹ́ẹ̀ sì ni tí kò so èso rere fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti wá dá èsì ọ̀rọ̀ padà fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ o wípé àgbàlagbà tó ń ṣe lágbálágbá o òun náà ni Ọbásanjọ́ àti wípé lórí gbólóhùn ọ̀hún ó dàbí ẹni wípé òye Ọbásanjọ́ nítorí pé àgbà ọ̀jẹ̀ ni wọ́n jẹ́ o tá a bá sọ̀rọ̀ nípa àwọn olórí àti àwọn ènìyàn tí wọ́n dàgbà pẹ̀lú ìrírí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ ohun tó jẹyọ nínú àtẹ̀jáde kan eléyìí tí olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn bára ìlú sọ̀rọ̀ àti ohun gbogbo eléyìí tó ní ṣe pẹ̀lú ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà èyí tó gbé jáde o níbẹ̀ ni ló ti sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ tí olóyè Ọbásanjọ́ sọ yìí ó ló kù díẹ̀ káàtó irúfẹ́ gbólóhùn bẹ́ẹ̀ kò yẹ kó jáde lẹ́nu àgbàlagbà bírú Ọbásanjọ́ o. Báyọ̀ Ọ̀nànúgà tó wá ṣe àpèjúwe oníláyé ológun tẹ́lẹ̀ rí ní ìgbà tí Ọbásanjọ́ tí wọ́n ń bẹ pẹ̀lú kakí lọ́rùn ni wọ́n ti darí orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 1976 títí di ọdún 1979
ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bọ́ Kakí ọ̀hún sílẹ̀ ni wọ́n tún gba ìdà ìṣàkóso agbára láyé alágbádá o lọ́dún 1999 títí di ọdún 2007. ó ní ọdún 7 ọ̀tọ̀ọ̀tọ̀ tún lè yé. ó ní bí Ọbásanjọ́ bá wá do gbólóhùn wípé àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà ti ilẹ̀ adúláwọ̀ wọn ò mọ ohun tí wọ́n ń ṣe, bẹ́ẹ̀ sì ni wọn ò mọ ohun tó jẹ́ ètò ìṣèjọba àwarawa. alájẹ́ wípé Ọbásanjọ́ ọ̀hún àwọn náà wọ́n ti pera wọn lẹ́jọ́ o pẹ̀lú bí wọ́n ṣe dá Ifá àwọn tí wọ́n kira wọn mọ́ Ifá, nítorí pé dájúdájú láyé alágbádá o ọdún 7 ni wọ́n lò, èyí tí ṣe sáà 2. a jẹ́ wípé Ọbásanjọ́ náà àwọn náà mọ ohun tí wọ́n ṣe ni, nítorí pé ètò ìṣèjọba àwarawa èyí tí wọ́n ṣe lọ́dún 1999 lọ́dún 2007 tí wọn ò sì mọ ọ̀nà tí wọ́n gbé gbà, táwọn náà ò sì mọ ohun tó jẹ́ àtòhun tó yẹ, eléyìí tó yẹ kí wọ́n ṣe tí wọ́n tẹ́wọ́ gbà á tí wọ́n sì darí orílẹ̀-èdè Nàìjíríà fódìdí ọdún 7 ọ̀tọ̀ọ̀tọ̀. onírúfẹ́ gbólóhùn tí Ọbásanjọ́ sọ yìí ó jẹ́ gbólóhùn eléyìí tó bomi tútù síyàn lọ́kàn, ṣùgbọ́n èyí tó yani ní ẹnu bí ìgbà àgbàlagbà tó so àgbàdo mọ́dì yóò dá láàrín adìyẹ ni o. ó ní ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ yìí kò yẹ kó jáde nírú ẹnu wọn pẹ̀lú ọjọ́ orí àti ìrírí wọn nínú ètò ìṣèjọba àwarawa. wọ́n ní bí wọ́n bá sọ àwọn tí wọ́n tẹ́wọ́ gba ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀, kò sí bí wọ́n ṣe mú ọ̀fà tí èjì ò ní pẹ̀ o. wọ́n ní Ọbásanjọ́ pẹ̀lú àwọn ènìyàn lọ́dún náà lọ́hùn láyé òdúdúdù tí wọ́n tẹ́wọ́ gba ètò ìṣèjọba àwarawa, ṣùgbọ́n nínú ìwà bámúbámú ni mo yó àti àìnífẹ̀ẹ́ ara ẹni, òun ni ò jẹ́ kí wọ́n béèrè ohun tó jẹ́ àtòhun tó yọ láti ṣe lórí ètò ìṣèjọba àwarawa èyí tí wọ́n gbà lọ́wọ́ àwọn òyìnbó, gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà bó ti sọ ọ̀rọ̀ òun jáde lánàá tí ṣe ọjọ́ Ajé ní gẹ́rẹ́ lẹ́yìn tí Ọbásanjọ́ tó kọ ọ̀rọ̀ ẹnu wọn sílẹ̀. Alhaji Atiku Abubakar tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí ló ti sọ̀rọ̀ jáde o sí ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí, èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe ìṣàkóso rẹ̀. níbẹ̀ ni Atiku Abubakar ló ti ṣe àpèjúwe ètò ìṣèjọba ọ̀hún gẹ́gẹ́ bí olè alọ́nilọ́wọ́gbà èyí tí wọ́n ti sọ àfojúsùn ohun rere ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà nù, ṣùgbọ́n tí wọ́n kọ̀ jálẹ̀ láti wá ọ̀nà àbáyọ ìmọ̀ tó ń ti ìmọ̀ tó kún ìmọ̀ láti darí orílẹ̀-èdè yìí, bí kò ṣe wípé kí wọ́n máa jí àwọn àkọsílẹ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti ní nílẹ̀. Atiku Abubakar ní ẹgbẹ́ òṣèlú APC ni wọn ò ní òye kankan bí tí ń kó kéré mọ́tò wípé já àgbà lọ́wọ́ ka nílẹ̀ lọ pápá bora lẹ́gbẹ́ òṣèlú APC. wọ́n ní gbogbo àlàkalẹ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú PDP èyí tí wọ́n lò ní ìgbà tí wọ́n bẹ lórí àléfà àti àwọn ohun tí wọ́n ti nílẹ̀ wípé wọn yóò máa tẹ̀síwájú pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí, ìlẹ̀gbẹ́ òṣèlú APC òun ni wọ́n ń lò. ó ní nípa ìdí èyí ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà kò yé ẹgbẹ́ òṣèlú APC lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí tí ń kó kéré mọ́tò, nítorí pé gbogbo rẹ̀ ló ti dàbàrú mọ́ wọn lọ́wọ́ o. Atiku Abubakar èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún Atiku Abubakar lórí ọ̀rọ̀ ìròyìn àti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ọ̀gbẹ́ni Mazi Paul Ibe èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá tí ṣe ọjọ́ Ajé nílùú Àbújá òun ló ṣe àpèjúwe ìrìn àjò orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àṣẹ̀ṣẹ̀jáde akàn tí ẹnikẹ́ni kò lè sọ ibi tó mórílé o. ó ní ṣùgbọ́n nínú ìgbàgbọ́ òun mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà a ó gbára wa sílẹ̀ ní ìgbà tí àsìkò bá tó bá ti yẹ. Ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Fẹ́mi Fálànà, òun mà ló ti sọ̀rọ̀ jáde wípé kò sí bá ṣe fẹ́ ṣe ètò ìṣèjọba èyí tó múnádóko, bákan náà ètò ìbò èyí tó múnádóko ní orílẹ̀-èdè Nàìjíríà láì ṣe àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè yìí. Fálànà tó sọ̀rọ̀ ọ̀hún lánàá lásìkò tó ń wòye bí nǹkan ti ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. ó ní gbogbo ilé ló máa ní ìpilẹ̀ṣẹ̀, ó ní ìpilẹ̀ṣẹ̀ ilé èyí tó bá dúró rè, ó ní láti fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni o. ó ní gbogbo ilé tó bá sì dùn wò sójú dáadáa tó rẹwà tó ní àwọn ohun àlùmọ́nì àti ohun amáyédẹrùn nínú o. ó ní kí wọ́n lọ wo ìpilẹ̀ṣẹ̀ ilé ọ̀hún, òun ló fẹsẹ̀ múlẹ̀ rè tó ń ti òtítọ́ èyí tí àwọn tó kọ́ ilé náà tí wọ́n ṣe o.
ó ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kùnà láti mú òtítọ́ àti òdodo láti mú un lò láti gbé wọ̀ bí ẹ̀wò. Fálànà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní gbogbo orílẹ̀-èdè tó bá fẹ́ ní ìlọsíwájú tòun ti ìdàgbàsókè, ó ní àwọn tí wọ́n ṣe ìṣàkóso ètò ìbò, àwọn gangan ní orísun àti ẹni tó jẹ́ olùfi ìpilẹ̀ṣẹ̀ ilé lélẹ̀ o. Ó ní bí wọ́n bá ti kùnà láti mú òtítọ́ àti òdodo láti mú un lò, ó ní wọn ò lè ní àṣeyọrí. Bẹ́ẹ̀ sì ni ètò ìṣèjọba orílẹ̀-èdè irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ wọn kì í ní àṣeyọrí. Fẹ́mi Fálànà ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun yóò rọ àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn aṣòfin wa láti rí dájú wípé wọ́n ṣe àtúnṣe àti àyípadà ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìwé òfin orílẹ̀-èdè yìí ó ti di ohun àfìsẹ́yìn tí eégún aláré fi ṣọ, èyí tí ò yẹ kí wọ́n lò mọ́ nítorí wípé ó ti ní àwọn ìṣòro àti kùdìẹ̀kudiẹ èyí tó pọ̀ nínú o. Fálànà wá ní bákan náà bí wọ́n bá ṣe ń ṣe àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè yìí kí wọ́n máa ṣe àtúnṣe àwọn ìwé òfin èyí tí wọ́n fi gbé àjọ elétò ìbò kalẹ̀. Ó ní tí wọ́n bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí, òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣe rere nítorí wípé wọ́n ti ṣe ohun tó tọ́. Ó ní yàtọ̀ sí èyí hùn kò sí nǹkan tí èèyàn lè ṣe sí i, yóò dàbí ìgbèyàn pọnmi sínú apẹ̀rẹ̀ ajáde lásán ni. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé tòun ti sinimá àgbéléwò tẹlédè Yorùbá pọ́nbélé Wùnmí Ajíbóyè, òun ló ti sọ̀rọ̀ jáde ò wípé kò sí àjọṣepọ̀ kọ̀rọ̀ láàrin òun pẹ̀lú Musiliu Akínsànyà tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ. Gẹ́gẹ́ bí ó ti fi ìròyìn léde sórí ìkànnì Instagram rẹ̀ lánàá ti ṣe ọjọ́ Ajé 20 nínú oṣù kọkànlá ọdún 2023 ni Wùnmí Ajíbóyè ti sọ̀rọ̀ wípé lótìtọ́ àti lódodo lòun ṣe ìnáwó ayẹyẹ ìkẹyìn fún ìyá òun ò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé àwọn tọ̀kùlú ìlú, àwọn ènìyàn ńláńlá ìní wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti wá báwọn ṣe ayẹyẹ náà, tó jẹ́ pé lára wọn láti rí Musiliu Akínsànyà, MC Olúọmọ àti àwọn èèyàn ńláńlá mìíràn, níbi tí gbajúgbajà olórin ìní olórí ọmọ ọba Ìjẹ̀bú eyín o Wàsíù Àyìndé K1 the Ultimate tóun náà ti dàlúbọ̀lẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá yìí o. Níbẹ̀ nínú àwọn fọ́nrán kan eléyìí tó fi hàn wípé ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí eyín Ṣẹ́gun Ògúngbè tóun náà jẹ́ gbajúgbajà òṣèré sinimá Yorùbá alágbéléwò, ó ní Ṣẹ́gun Ògúngbè ló wá bẹ̀ tó sì jẹ́ wípé òun ò ṣe dáadáa sí i. Ó ní irúfẹ́ àwọn àhesọ ọ̀rọ̀ báyìí òun wá láti ẹnu àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ìlọsíwájú tí wọ́n sì rí nǹkan kan tó dáa ju nǹkan tó bàjẹ́ lọ ni o. Wùnmí Ajíbóyè ní lótìtọ́ àti lódodo ni MC Olúọmọ wà o, ṣùgbọ́n ìfẹ́ pọ̀rọ̀ kankan bí tí ń kó kéré mọ́tò kò sí láàrin òun àti Olúọmọ. Ó ní òun lo àǹfààní MC Olúọmọ nítorí pé MC Olúọmọ jẹ́ ọ̀kan nínú àwọn igi lẹ́yìn ọgbà ètò kan àti àwọn ìgbìmọ̀ kan èyí tí wọ́n pè ní Connecting Grassroots Initiative CGI. Ó ní MC Olúọmọ ní bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ yìí, lòun lo àǹfààní rẹ̀ láti bá Wàsíù Àyìndé èyí tó kọrin bẹ̀ sọ̀rọ̀ kó lè wá kọrin. Ó ní wọ́n sì ti fún òun ní ọjọ́ pípẹ́ sẹ́yìn, láti ìgbà náà ni wọ́n ti ń palẹ̀ mọ́. Ó ní ìnáwó ọ̀hún kù ọ̀la MC Olúọmọ ló tó bùn òun lówó táwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe kò kárí ìnáwó ayẹyẹ òkú ọ̀hún tí wọ́n sì sọ fún òun wípé MC Olúọmọ ó ti ṣe ọwọ́ kúdúrú sí àwọn o. Ó ní yàtọ̀ sí òyìnbó sí nǹkan kan. Oníṣègùn Ògúngbè wábẹ̀ lóòótọ́ ìwọ̀nba nǹkan tí òun lágbára o láti fi ṣàlejò rẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n wà lòun fi ṣe àlejò wọn o. Ó ní lẹ́yìn náà bá a bá rẹ̀ ẹnikẹ́ni tó bá ní ìfẹ́ kọ̀rọ̀ ó ń bẹ láàrin òun àti MC Olúọmọ. Ó ní ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n máa sọ tiwọn ò, torí wípé ohun tí wọ́n mọ̀ ni wọ́n ń sọ. Gẹ́gẹ́ bí Wùnmí Ajíbóyè bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún léde lẹ́yìn òkú ìyá rẹ̀ èyí tó ṣe nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun lópin ọ̀sẹ̀ tó kọjá. tó ẹ̀yin ará, ṣé Yorùbá bọ̀ wọ́n ní mọ̀ọ́démọ̀ọ́kẹ̀ ìpé ìpéjú làbláfìlà, bó bá ti ń kọjá ìpé ìpéjú yóò máa di baba sí òsì o. Ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ.
láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun títí dojúmọ́ ọ̀la tí a tún máa bá ìròyìn míì pàdé. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà nínú ọ̀wá o. Fúnmi Adélúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.